ọ̀rọ̀ kan lọ ké ní orí mídíà ọ̀rọ̀ yẹn mo fẹ́ kí ara farabalẹ̀ gbọ́ níṣẹ́jú kan ẹnìkan wá pè mí sí ọ̀rọ̀ náà ó ju question yẹn lù mí ọwọ́ lóun fẹ́ kí n bá wọn treat question yẹn kí n sọ sí i. olùwàsí ní bàtà àlù àlàbìkiri nǹkan tó lè ta àlàmù. àṣà bayanu linnasi. àlàyé tí mo fẹ́ sáré sí ìṣẹ́jú kan. للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون bàbá wa àgbà bàbá wa ìmáàmù Ìkẹ́nẹ́ lórí social media Alfa wa oníwàásí ni olólùfẹ́ wa ni àbáwa Ahmadu Labeeb al-Agbaji tí gbogbo ẹ̀yin àfa àtẹnjẹun láwà ní tẹ́njọ́ wọn kí wọ́n Agbaji àbáwa Labeeb wa mo rò pé àwọn ọmọ kéwú lọ́wọ́ àbáwa jáde sí wọn ọba wọn lẹ́nu aya tí wọ́n ń tú aya tí ń sọ̀rọ̀ ojú fún ojú imú fún imú etí fún etí eyín fún eyín al-anfu bil-anfi wal-usnu bil-usni waz-zinnu biz-zinni wal-juruha qisas ìmọ̀ ẹ̀kọ́ wa farabalẹ̀ ẹ̀ tí ní ọlọ́ ẹ̀ ń kọ́kọ́ sọ bó ti wá nígbà wá yá àbá wa ní ẹni ọba yọ ọ lẹ́yìn yọ padà ẹni bá gé ọ létí gé padà ẹni bá mú kíní kan tó gún ọ wọn náà gún padà ẹni pé gbogbo haraka yẹn ni àbá fi ń ṣe ọ̀rọ̀ yẹn. arábìnrin kan ó wá jáde lórí ẹ̀ ó wá sọ ọ̀rọ̀ lórí ẹ̀ wípé àfa àtọ́ sọ̀rọ̀ yìí ọmọ kéwú ní ń ka kéwù yìí bọ́yá kuraani ni amasẹ́ntọ́ ma kéwù yẹn ń kà ní àfáàntú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ abá gé ọ lé yọ padà wọ́n bá gé ọ létí gé padà wọ́n bá já ọ nímú já padà wọ́n bá yọ ọ lójú yọ padà ọ̀rọ̀ tá a bá ń wí yìí yàtọ̀ fún báwọn ti máa gbọ́ orúkọ ànábì wọ́n ti máa gbé ànábì wípé wọ́n bá gba létí ọ̀tún yọ kọ́ tòsí tí wọ́n bá kọ́ lu ànábì ewì nkankan ànábì egbẹ̀sán ànábì esegbá ànábì esawo amanti ava ń wí yìí yàtọ̀ fún ọ sọ̀rọ̀ yẹn against Aba Labeeb láti jọ tí arábìnrin yìí ti wá sọ̀rọ̀ náà ẹni wá sọ fún mi èmi náà wò ó bọ̀tí ńgbà tí ẹni yẹn wá pè mí wípé ọ̀rọ̀ yìí tí a bá sọ̀rọ̀ lórí ẹ̀ tá a bá dákẹ́ wọ́n fún Ìsìlámù ní orúkọ tó jásí wípé al-Islam mini ubari tá a bá sọ̀rọ̀ lórí ẹ̀ àbí kí àwọn àbọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ wípé ọ̀rọ̀ tí Aba Labeeb sọ yìí o kò rí bẹ́ẹ̀ o àbí ọ̀rọ̀ tá Aba Labeeb sọ bẹ́ẹ̀ lórí o sẹ́mi wípé wọ́n retí kí ni àwọn àfa òwì lórí ẹ̀ kó tó di pé ẹlòmíràn dá sí lẹ́ni tí ò ní mímọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀yin bàbá wa gbà tèmi ẹsẹ̀ ń bẹ nù àbá tí mo sì wà nípò láti dá sí tí ó bá jọ mọ́rú ẹ̀ gẹ́gẹ́ bí tí mo gbé lọ́wọ́ inú iṣẹ́ tọ́jẹ́sẹ́ ẹ̀sìn tá a sì gbá lọ́dọ̀ àwọn àlùfáà wa. so arábìnrin ń kọ̀ndẹ́mu àfa pẹ̀lú ọ̀rọ̀ náà ó sì mú ọ̀rọ̀ àwọn àfa kẹwàá tí wọ́n fi ń ròyìn ànábì ní rẹ́fúrẹ́nsì láti fi bí ọ̀rọ̀ Aba Labeeb dànù. náà òun ni wọn á bẹ tuntun fún arábìnrin yẹn àti àwọn tí wọn bá mọ̀ á báwo ló ti rí àkọ́kọ́ ní ká kọ́ sọ fún wọn wípé Al-Qur'an ni àfàkà dédé ntí Aba Labeeb sì wí mbẹ bó ti wà nù Al-Qur'an náà kò sí yàtọ̀ mbẹ. wọn á bẹ tún àyà nìkan
àmànkẹ́ ẹyọkan bẹ́tẹ̀ mìíràn wípé kò yé arábìnrin náà ẹ̀yin àgbàlagbà ẹyọkan tí ò yé lèmi wá fẹ́ fi yé torí pé òun náà fẹ́ tàn mọ́lẹ̀ ni wípé ṣé n táfà wí yìí sọ́lọ́run ló wí bẹ́ẹ̀ sànàbì fọwọ́ sí i. ìkẹyọkan tọ́wọ́ sápamọ́ sábẹ́ ọ̀rọ̀ náà òun tá a bá ti wá tàn mọ́lẹ̀ rẹ̀ fún arábìnrin òun yọ understanding tí Labeeb sọ Labeeb jù kalẹ̀ ní jumla èmi wá fẹ́ fàzàrà rẹ̀ fún torí bí wọn bá ṣe tafsiri nígbà mi kò ní yí ẹni tí ń kà bàbá ń káyà ní padà ẹ̀rìn tọ́kọ bẹ̀rẹ̀ rẹ̀ ní katabna. wa katabna alayhim fiha. ẹ kọ́ bá ń wéyọ̀ kan wọn katabna alayhim fiha gbólú ẹwo ntọ́lọ̀ nkọ́kọ́ mú jáde nùrọ̀ arọ̀ra bracket yàrin ni. kéwú mímà ọlágbára gan o àfi ẹni tí Ọlọ́run bá ṣe fatihu rẹ̀ fún. katabna alayhim fiha òun láàbì dá a padà fárábìnrin náà ó ṣeéṣe kó jẹ́ kìrìsìtẹ́nì ó má jẹ́ mùsùlùmí lẹ́ni tó sọ̀rọ̀ yìí láti bí wípé a sẹ́nu Kùránì náà lè yí wá wá a kọ́kọ́ dá a padà fún un náà wípé inú báíbùlù ti ń bẹ lọ́wọ́ kìrìsìtẹ́nì ntàwí yìí ń bẹ ń bẹ inú tàwùrátà ti ń bẹ lọ́wọ́ ọjọ́ ọmọ anabi Musa ntàwí yìí ń bẹ ń bẹ Ọlọ́run wá dá a padà wá inú àwọn òfin ṣẹ́rìí máa ń kọ́bùlànà ṣẹ́rìí lànà òfin àwọn tó ti ṣáájú kó tó di pa anabi Muhammad dé Musa ti wá ká anabi òun tó dé Isa ti wá ìgbà àwọn méjèèjì kọjá àwọn àjọ wọn òfin tá a gbé fún wa torí bí wọ́n ti máa ń lò ó tẹ́lẹ̀ káwọn ànábì yẹn ó tó dé ni pé ẹni ọba pààyàn wọ́n wá jù sẹ́wọ̀n ó lè jẹ́ wọn ọdún kan tó bá jù sẹ́wọ̀n ni tó bá ti dọdún kan ó jù lẹ̀ padà yóò máa yan kí láàrin ìlú àwọn yẹn wá ń pààyàn pé kò jẹ́ wọn ọdún kan náà lọ sábàbí rẹ nu nígbà àwọn yẹn wá ń pààyàn pé kò jẹ́ wọn ọdún kan lọ bàbá pààyàn ọdún kan náà nígbà tó bá yẹ lọ́dún kan á dé Ọlọ́run wá ní ẹ̀yìn ànábì yìí mo wá ṣe é lófin kalẹ̀ fún yín ẹni ọba pààyàn ẹ pa ẹni bá gé ni létí ẹ gé ẹni bá ṣe báyìí ẹ ṣe òun ni gbogbo nta bá wa Labeeb ká ìgbà tá ànábì yìí sáde dédé òfin yẹn náà ni Ọlọ́run gbé fún un náà gbàtà ní Muhammad dé Ọlọ́run wá ní wọ ànábì má wulẹ̀ dààmú ara rẹ àwọn Júù àwọn àjọ Musa Yahudi àtàwọn Nasara nta fún wọn lófin wọn òun lọ́fà katabna fiha akọ katabna alayhim fiha ase lọ́ràn yẹn fún wọn fiha inú àwọn sòrùnkù tó ṣáájú kálukùránì tó dé inú Injila talukura àti Zabura àti Tawrata àti kọ́ kalẹ̀ ń bẹ̀ wípé ẹni ọba pààyàn ẹ̀pá báwo bá ti wí máa bọ̀ ká ẹni ọba yọyàn lójú bẹ́ẹ̀ yẹn bá yọyín lójú ẹ̀yọ́. wọ́n Alfa bìlẹ̀ Alfi. ẹni ọba gé yín ní mú ẹgẹ́ tiẹ̀ padà. wọ́n Usman bìlẹ̀ Usman. ẹni bá já yín létí ẹjá tiẹ̀ padà. wọ́n Sinna bí Sinni. bẹ́ẹ̀ yẹn bá yọ ọ́ lẹ́yìn ẹyọ tiẹ̀ padà. wọ́n kìí hà kì í sọ́ọ́sì. ẹni ọba gún ọ kìíní kan lẹ́gbẹ̀ẹ́ dédé ibi ọ̀gá kan bí ó ti gún ọ ni ẹgún òun náà padà ẹ wá dúró bá. náà àní tó wá dàrú márábìnrin lójú rẹ̀ ni mo fẹ́ yanjú. nọ́tọ̀ tó wà ń bẹ̀ ni wípé bá a ti gbé kalẹ̀ nínú òfin wọn nù ń bẹnu báyìí obìnrin náà ń sì bẹnu tíra tó ṣáájú ẹ̀ ó dénú Kùránì náà bẹ́ẹ̀ àmọ́ kìí ṣe ẹni wọ́n bá pa ní ọ̀pá àyàn padà ẹni ọkọ̀ bá gbá sólè mú nọ́mbà ẹni wọ́n bá gé létí ibi wọ́n ti gé létí títí wáyé tí rẹ̀ tó gé kí sóhun ní òkun wọn gé yàn padà ẹni wọ́n bá yọ lójú ẹ gbójú kan lókun tí mẹ́rin náà nbọ yóò ti rún tọ̀hún dé létí òkun wọn gé wọn yọ padà ó ti yé ṣé àmà pé yóò máa jẹ ìrora lọ́wọ́ kìí ṣe ẹni wọ́n bá gé létí òun ni ó gé tí òun padà wọ́n gbé lọlé ẹjọ́ ṣẹ̀ríà tọ́jú òfin tọ́lọ́ kọ́ọ́dí òun ni àwọn àwọn Al-Kùránì kí lọ́lọ́run wí kí lànàbí wí inú jànáyà inú àwọn kí là ń pè jànáyà tìyẹn yóò wo kí ni hádù rẹ̀
tọ́ba ti wá wòye rẹ̀ pé adu rẹ̀ náà ni wípé alkisos ká gbẹ̀san padà adájọ́ ní ọ̀wá sọ wípé òfin rẹ̀ ni pé ó gé létí ẹ̀gẹ́ títí ẹ̀ náà padà ọ̀pá yẹn ẹ̀pà òun náà padà ó ti yé òfin òun nù ntí ò yí arábìnrin òun ó rò pé ẹni tí wọ́n bá gé létí òun ní ọmọ ọbẹ̀ tí ó gé yẹn létí padà òun kọ́ adájọ́ ní ọ̀dà fún pé ẹ̀gẹ́ padà ọlọ́run wa dá a dúró mbẹ́ ọlọ́run wa fi kọ́ ọmọ sí ó ṣe rúkṣọ̀ ẹ̀dẹ̀ ó ṣe fún wa kí lóde náà. Faman tasaddaqa bihi ẹni ọba wa lóhùn yọ̀ǹda tasaddaqo ó ṣe sàárà ni kì í ṣe sàárà owó tasaddaqo bihi ó fi kìsọ́ọ̀sù rẹ̀ ẹ̀san tí ó gbà lérí ẹni tó ṣe aburú ni ọba lóhùn yọ̀ǹda rẹ̀ fọlọ́hùn tó bá ti yọ̀ǹda ẹ̀. Ìyọ̀ǹda tó ní mo yọ̀ǹda rẹ̀ mo yá fi rẹ̀ ni ó ti di kàfàrà fún ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ ni. Ọ̀gbọ́ kàfàrà nù. Ẹni bá lóun yọ̀ǹda bẹ́ẹ̀. Ó ti di kàfàrà fún. Ọlọ́run tó wá fi èpè lé ẹni tí ó bá dáa bí mo ti wí yìí o. Ẹni tí wọ́n bá pa ọmọ rẹ̀ tí adájọ́ wọn lòun ò ní dáa kí wọ́n pa padà yọ sàgbákò ẹni ọba wọn lòun yọ̀ǹda fọlọ́hún tádájọ́ wọn lòun ọgbà àfi kó wọn pa ó tó sàgbákò. wọ́n máa ń lamu yahkum bima ọlọ́run ní alábòsí nù sẹ́wárí báwọn ọlọ́run tó wá sọ ń bì kan wípé ọlọ́run tó sọ ń bì kan wípé kíni kan filkisọ́ọ̀sì haya kíni kan wa inna lakum filkisọ́ọ̀sì hayatun ya ulul albab o ti yé ọlọ́run ní life ìsẹ̀mí kágbádùn ayé káwọn aláburú kù ńlẹ̀ ń bẹ níbi kìsọ́ọ̀sì bí yàn bá pààyàn tí wọ́n pa padà yóò yí ẹlòmíì wípé yàn ẹ pààyàn bí yàn bá géèyàn létí tí wọ́n gé padà yóò yí ẹlòmíì pé àìgéèyàn létí ntaba Sheikh Labeeb wí bó ti rí nu ẹyọkan tí olóbìnrin wọn ni wípé ilé ẹjọ́ ní ọ̀dà wípé kí wọ́n gbẹ̀san ọ̀kan nù sẹ́wárí ń bi kọ́tìlù ni ẹ̀jẹ̀ ń sáré yà sórí tàgán bẹ̀yẹn kápáyàn ó pè sọ̀nà mẹ́ta al-qatlu bil-amad al-qatlu shibu al-amad wal-qatlu bil-khata kama mapáyàn kọ́dà ẹlẹ́ẹ̀kejì ni pé ó dàbí ìgbà tó màmá kò sì màmá lápèjúwe ọkẹ́ tàkúté kalẹ̀ fún ẹran èèyàn wá dé ọ̀tẹ̀sẹ̀ bọ́ ẹnu ń wá kú àbóṣèṣì fi mọ́tò gbáyàn mọ́tò ọkàn múfulẹ̀ kan náà gbogbo orú àwọn nǹkan báwọn èèyàn àbí òun àtẹnìkan jọ ń ṣeré ọwọ́ amú ẹgba ọkà òǹtọ̀hún wá kú síbú nítorí pé ntòfin náà òun ò tó lè pààyàn ó ti yé àmọ́ torí pọ́sàbí nǹkan náà kò ní n ò ní ṣe kì sọ́ọ̀sù kún ọ̀pá padà yóò san díà yóò ṣe kàfàrà rẹ̀ yóò ṣe àìtíkù ọ̀rọ̀kábà àti gbogbo àwọn nǹkan tó èyí ò pọ̀. sẹ́wárí pàkápà èèyàn ẹni ọba máa ń má pààyàn ọ jẹ̀bi kún ọ̀pá àfi tí àwọn ẹni ọ̀pá ni tọ́ba lóhùn ẹni wọ́n pa èèyàn rẹ̀ bá lóhùn yọ̀ǹda. sẹ́rí àwa ní ọmọ kékeré tí ò ti bàlágà ẹ òbí tọ́lọ́hún bá lu ẹ̀mí torí ẹ̀mí tọ́ bọ́ ni ọlọ́run ò tó fẹ́ kí ẹ̀mí ẹni tọ́ pààyàn òun ò tó bọ́ lóòótọ́ ọ̀pààyàn ni àmọ́ ọlọ́run tó wá dìjàdù kí ẹ̀mí rẹ̀ náà má bọ́ ọlọ́run òfin wá gbé kalẹ̀ fún wa ẹni tí ọmọ tí ó bá ti bàlágà wọ́n wá pa bàbá rẹ̀ ọmọ yìí nìkan náà ló wá bí ọmọ yóò sì ti bàlágà wọ́n wá délé ẹjọ́ ọmọ olókù ló sì ní wípé yín gbẹ̀san kìí ṣe fámìlì ó bí ọmọ rẹ̀ ni ó sọ pé yín gbẹ̀san ẹni tí ó pa bàbá mi ọmọ yẹn wá ti bàlágà sẹ̀rí àsìlámù ni kún fi ẹni tó pààyàn òun sínú ẹ̀wọ̀n títí tọ́mọ òun fi bàlágà ó dìgbà tó bá bàlágà tó ti wà mùkálàfù ká tó lè tílàkà yóò ti sọ̀kalẹ̀ ká tó lè bí wípé ọgbẹ̀san àbọ̀gbẹ̀san. ẹlẹ́ẹ̀kejì aláboyún ọlóyún fún ọkọ ẹ̀
àtọ́pá wá ń jà àbí wọ́n ń sọ̀rọ̀ wá gún ọkọ rẹ̀ lọ́bẹ̀ pa ipò ogun lọ́bẹ̀ pa wọ́n á gbé lọlé ẹjọ́ wọ́n á rí wípé oyún ń bẹ lára rẹ̀ kọ́ dí ọ̀wá sọ pé wọ́n lọ fi pamọ́ síbi kan títí tí ó fi bí ọmọ inú rẹ̀ tó bá bímọ nìkan tí wọ́n bá rí àwọn tó lè fún ọmọ àwọn lọ́yàn tí wọ́n fi ọyàn sí lẹ́nu tí ń gba ọyàn ni bárẹ́ni tó lè bá a tọ́ mustẹ̀rìdíà tọ́ni tó lè bá a tọ́ wọ́n ẹsẹ̀ pa ìyá òun àmọ́ tí wọ́n bá rẹ́ni tí ọyàn rẹ̀ tọ́mọ gba ọyàn rẹ̀ wọ́n á ní ẹjọ́ fún lọ́yàn ọdún méjì gbáko yóò sì wá nù àhámọ́ lẹ́yìn ìgbà wọn bá fún lọ́yàn ọdún méjì tán ni ó tó jẹ̀bi ikú ọ̀kan tó mú ẹni ọba pààyàn tọ́jọ́ méje tí ìbàlágà àbí wèrè ọmọ kékeré tí ìbàlágà àbí wèrè tọ́ba pààyàn sẹ̀rí àní ẹ̀ gbọ́dọ̀ gbé hádùn lélẹ́rì àpagbénu àmọ́ ẹni tí ọba rán ọmọ èké torí pọ́ ti mọ̀ wípé tọ́mọ èké bá pààyàn àpagbé tí wèrè bá pààyàn àpagbé ọwọ́ afẹ́ pa ẹnìkan ọwọ́ arán wèrè àbọ̀rán ọmọ èké wípé ẹni tó sùn lè kún rọ́bẹ̀ yìí tọ́rọ ti mọ̀ wípé tọ́mọ èké òun bá fi pààyàn kọ̀ lẹ́jọ́ sẹ̀rí àwa ní tọ́mọ àwọn báyìí wá pààyàn tó ń tọ̀ ń kú ẹni ọwọ́ ránṣẹ́ ọmọ òun ti di àálà ó ti di irinṣẹ́ ẹni ọwọ́ rán irinṣẹ́ òun pé kọ́ lọ lè pààyàn òun tọ̀ òun ni wọ́n pa padà tó báwọn òfin yẹn ti lọ òun nìyẹn ẹnu tíra wa kágbẹ̀sán bíyàn bá géyìn létí àbógéni mú àbóṣe nǹkan ká ṣe padà fún ilé ẹjọ́ ní ọ̀pàṣẹ rẹ̀ ẹsẹ̀ ń bẹ nú àtàwùrà ẹsẹ̀ ń bẹ nú Injil eléyìí ó máa jẹ́ àlàyé fún arábìnrin náà yóò máa wí pé ìsìláàmù kìí ṣe ẹ̀sìn tẹ́rọ́rìsì òun fẹ́ tún bí ìgbà tọ́já sí wípé tẹ́rọ́rìsì ni àfa Labeeb tí ọ sọ̀rọ̀ òun kìí dẹ̀ ṣe tẹ́rọ́rìsì ntí dẹ̀ ń kọ́ àwọn ọmọlé kéwù òfin tí ń bẹ nú Al-Qur'ani ni òun náà ti kẹ́kọ̀ọ́ ń bẹ tọ́ba dìgbà míì yóò lè máa wípé ń bẹ nú tíra àtàwọn náà èyí ò jẹ́ orí kéka